about crime but everything you no talk about Wunmi kí ló ń ṣe ìyàwó Mohbad gangan ẹ já wa tán kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìyàwó Mohbad yẹn mi ò kàn fẹ́ fẹnu sọ̀rọ̀ ìyàwó Mohbad yẹn I no wan talk about Wunmi I no wan talk about Wunmi na everybody know the thing show well well no be say e no show e show well well nǹkan tẹ́mi rí lọ́rọ̀ Wunmi tẹ́mi rí sọ pé so ti àlámọ̀ ojú Ọlọ́run ọba ló tó ṣe ti understand nǹkan tẹ́mi kọ́ rí lọ́rọ̀ gẹ̀yẹn ni pé mo lè sọ pé òun ló pa Mohbad mo tún lè sọ pé nǹkan ló pa Mohbad because of pé àṣírí kan wà lọ́wọ́ Mohbad tó mọ̀ mọ́ Wunmi mo ti understand àṣírí kan wà lọ́wọ́ Mohbad tó mọ̀ mọ́ Wunmi ó mọ̀ pé everybody dey talk am say for money house kò ń ṣe Mohbad nìkan ló ń dó Wunmi mo ti understand tó bá tún gbọ́ngbà kan tí Mohbad tún sọ pé Wunmi share WhatsApp pẹ̀lú ohun tó yẹ pé tó èèyàn bá ti mẹ́sẹ̀gì Mohbad ní tó bá ti mẹ́sẹ̀gì Mohbad Wunmi náà máa rí so ti understand Mohbad náà mọ̀ pé olórin kò sí bólórin ṣe máa lọ sí show tí kò ní sí rí girlfriend tó ní róbìnrin bẹ̀ o ti understand wọ́n ọmọ tó ń sọ yẹn náà ń sìn Mohbad ń sìn ó lè ti máa wò pé ọmọ yìí tígẹ̀ yìí ní fún mi yìí ló ń ṣọmọ mi ó tún lè jẹ́ ọmọ mi tó ti yẹ ó mọ̀ pé torí pé oṣù nìkan ló ń do yẹn Mohbad tó ti mọ̀ yẹn Wunmi yẹn náà máa wò pé bọ̀bọ̀ yìí ti ní àṣírí mi lọ́wọ́ tó bá tún gbọ́ngbà kan tó sọ pé bóyá Mohbad tún ní girlfriend kan pé bóyá something like that Wunmi yẹn sì kó tó máa wò ní ẹ pé bọ̀bọ̀ yìí sìn ó ti ní àṣírí mi lọ́wọ́ pé òun nìkan kọ́ lòun ń dó mi ó ti ní àṣírí mi lọ́wọ́ pé àwọn ọmọ yìí ó lè má jẹ́ ọmọ mi ó dẹ̀ lè jẹ́ ọmọ mi irú ẹ tó lọ lóyún tó lọ ń fẹ́ tí Mohbad lọ ń fẹ́ yẹn ń sìn tó bá lọ lóyún fún Mohbad tó bá lọ bímọ fún Mohbad kò sí ni Wunmi ó máa fẹ́ lè dànù àbí ó máa fẹ́ shift ẹ̀ sí ẹgbẹ́ kan Wunmi ò dẹ̀ fẹ́ jẹ́ kó rí báyẹn because of wọ́n ti jọ pẹ́ tó ti yẹ ìyẹn ló fi wò pé kí lòun lè ṣe tóun lè fi tó ti yẹ àwọn gbogbo property ó ti understand mi sọ pé bóyá Wunmi ló pa o mo tún lè sọ pé bóyá Wunmi náà tún ní omi ó ti yẹ àlámọ̀ ojú Ọlọ́run ọba ló tó bọ̀kọ́ tèmi ń fì nìyẹn pé nǹkan tí Wunmi ṣe nìyẹn pé àbọ̀bọ̀ yìí ó ti ní àwọn àṣírí mi lọ́wọ́ ó dẹ̀ tuntun lọ ń dóbò mí ta tóbò yẹn bá lọ lóyún fún ẹ àbí tóbò yẹn bá lọ bímọ fún ẹ ò ní fẹ́ mú mi ní gẹ́gẹ́ bí ìyàwó ò ní fẹ́ mú mi òfin ní fẹ́ máa hádùn mi bó ṣe hádùn mi tẹ́lẹ̀ ìyẹn náà fi dá ọgbọ́n tó dá yẹn pé tàwa ètè pa ọlọ́gun ó ti fẹ́ di star ó ti ní àwọn property lẹ̀ ọgbọ́n kò ṣe kú látijọ́ ṣèbí torí pé ó ti rí pé property yẹn ti pọ̀ ńlẹ̀ ó ti pọ̀ ńlẹ̀ dáadáa ó dẹ̀ ti rí pé ó ti fẹ́ máa wise ó ti fẹ́ máa já ti fẹ́ máa béèrè ẹ̀tọ́ ẹ̀ òun náà tètè ya ṣe kí ni náà tètè ya mú tu ẹ̀ tó ti yẹ bò èmi ò fẹ́ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Wunmi yẹn mi ì fẹ́ lọ sí orí ẹ̀ ó ti understand mi ì fẹ́ lọ sí orí ẹ̀ because gbogbo èèyàn náà ni everybody náà ló mọ ibi tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ kó yẹ pé everybody ò mọ bọ̀ tó ọ̀ ní sòótọ́ ọ̀rọ̀ tó ti yẹ ọkàn da ogbẹ lórí àwọn da ogbẹ sórí anybody ni Naira Marley àti Sam Larry èmi ò sọ pé bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá Mohbad o ti ọsàn mi sọ pé bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá bọ́ọ̀tì àwa rí fídíò bọ́ ṣe ń tẹ́tí ọmọ bọ́ ṣe ń na ọmọ yẹn kákàkiri àṣà rí fídíò ti Wunmi jọ́nà náà mo lè sọ pé bẹ́ẹ̀ mo dẹ̀ ní sọ pé kò ṣe bẹ́ẹ̀ because àárí ti Wunmi bọ́ọ̀tì ọlá nǹkan táwa ti kà sọmọ Yorùbá bá ṣe tíkẹ́ ọmọ pé ọ̀rọ̀ lèèyàn máa gbọ́ kó tó judge nǹkan lèèyàn máa wò kó tó judge o ti understand àwọn tí Sam Larry àti Naira Marley yẹn ọlá pé a rí fídíò pọ̀ ọ̀nà ọmọ yẹn kákàkiri ọ̀nà káyọ̀kì wọ́n tẹ́tí ọmọ yẹn òun làwa ṣe sọ pé bóyá bẹ́ẹ̀ tó sì yẹ bọ̀ létà ń sọ̀rọ̀ wà á padà ń jáde tó ń jáde òun ni èmi fi ọpọlọ ọmọ kékeré tèmi rò pé báyìí bá sọmọ Ìjẹ̀bú ti ṣe mí torí Wunmi sí ọmọ Ẹ̀pẹ́ ni Ìjẹ̀bú like me ni tó sì yẹ gbọ́dọ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan tó surprise sí ni ṣé ìwé mi ń sìn máa máa ẹ́ńtà ọmọ Ìjẹ̀bú bíi tèmi mo máa máa pariwo ní social media pọ̀ ọmọ Ìjẹ̀bú mi ṣé ó ti yẹ nǹkan tó jẹ́ kí n kàn wò pé ọ̀rọ̀ Wunmi mi ò fẹ́ sọ ń pa àwọn tó ń sọ ọ ti ń sọ mo dẹ̀ mọ̀ pé àwọn aráyé náà máa understand ìmọ̀ tẹ́mi ní ni pé ó lè jẹ́ Wunmi ó dẹ̀ lè má jẹ́ Wunmi because of pé àṣírí Mohbad wà lọ́wọ́ àṣírí Wunmi wà lọ́wọ́ Mohbad dẹ̀ fẹ́ ìyàwó mi torí pé ó ń dáàtú pé ọmọ tó wà lọ́wọ́ Wunmi yẹn pé bóyá ọmọ òun kọ́ bóyá ọmọ òun ni torí àwọn èèyàn sọ pé mo kò ṣe Mohbad nìkan ló ń dó Wunmi ní manias house yẹn ìyẹn ni Wunmi fi ṣe pé kóun fi kóun ṣe kí ni kóun pa ní kóun dọ́gbọ́n sí
torí pé property yẹn ìgbà tí property ò ti pọ̀ ṣàpà Mohbad ọ̀dẹ̀ dírẹ́sì Mohbad wọ́n ti pé property yẹn ti pọ̀ ńlẹ̀ ọmọ ẹ ti ní grace òkìkí ẹ ti gbókìkí ẹ ti búyọ ọdẹ mọ̀ pé òkìkí ẹ bá búyọ ó máa wise nílé ayé máa mú bọ́yì máa mú débi pé kó máa dọ́ọ̀pù fóònù ẹ̀ lẹ́ẹ̀kọ́ lọ́ máa ṣe transaction kọ́ máa gbogbo ogún ẹ̀ orúkọ wọn ni ẹbí ẹnìkan ló ti yẹ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn ọmọ ìyá mi oníbàjẹ́ fún wa jàre ẹ jẹ́ ká gbàgbé lórí ẹ̀jà rẹ̀. ẹ ṣe gan kásàkásà ẹ.